mo fi sílẹ̀ fún ọ tìrẹ ni ayérayé mo ní mo fi sílẹ̀ fún ọ òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ tèmi nìkan gangan mo fi sílẹ̀ fún ọ ọlọ́run tí kì í gbowó bàbá mi tí kì í gbòbì bẹ́ẹ̀ ló ń tọ́jú mi lójoojúmọ́ mo ní tìrẹ ni olúwa ọ̀jí kan lù kan pa ọ̀pá kan wò kan yé bàbá mi fàkíà mo fi sílẹ̀ fún ọ òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi mo ní mo fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ ṣáà mọ́ lò ó mọ́ báṣẹ́ rẹ lọ nínú ayé mi mo ní kó o mọ́ lò ó kó o mọ́ tẹ̀síwájú nínú ayé mi láláìsí ọ lẹ́yìn mi kò sóhun mo lè dá ṣe bàbá mi mo ní láláìsí ọ lẹ́yìn mi kò sóhun tí mo rí ayérayé ọlọ́run nínú àwọn ọ̀run tìrẹ ni olúwa ọ̀jí kan lù kan pa ọ̀pá kan wò kan yè mo fi sílẹ̀ fún ọ ọlọ́run àná ọlọ́run òní ọlọ́run títí ayé àìnípẹ̀kun òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi mo ní kó o mọ́ báṣẹ́ rẹ lọ nínú ayé mi ayérayé ti ẹni o àárọ̀ mi ọ̀sán mi alẹ́ mi mo mọ̀ fi ilẹ̀ fún ọ nítorí pé kí ni láláìsí ẹ lẹ́yìn mi kò sóhun mo lè dá ṣe bí n ò rí ọ nínú ayé mi ta ni mo jẹ́ kí ni mo já mọ́ ọlọ́run ìyanu tó lọ kọrin kése ẹkùn ọkọ̀ òkè gbanigbani tí à ń sáyà ọ̀rọ̀ mo níṣẹ́ tí tún fi àyà tí nítorí ẹ̀ náà nínú mi ṣe ń dùn tí mò ń pé mo ti gbogbo ó lè fún ọ ṣàmọ́ bá ṣe tiẹ̀ lọ́nà ayé mi kémi ó ṣàmọ́ tẹ̀lé ọ nítorí ẹni bá ti rí ẹ lẹ́yìn ó ti ní ohun gbogbo yín ṣe ti darapọ̀ mọ́ mi lóòrè ní ẹ̀ jẹ́ ká ní ẹyọ kan lóòkan àyà wa wípé bàbá ti ní olódùmarè ohun gbogbo báyìí òun náà láti ní kí wọ́n máa fi eléyìí kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá àti yín orúkọ tèmi ò tí ì padà Ola Onabajo ni mò ń jẹ́ ayálúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́ tí yín gangan tí ò ṣe wò tí ò kọ́ gbogbo yìí náà ti mọ̀ bẹ̀rẹ̀ pé àkànní kọ́ àkànní ń bẹ àkànní ní mọ̀ kí yín ẹ̀ ní sàfẹ́ àlẹ́ wà ń pé ọ̀dẹ̀ gan kọ́ ṣé yẹn ò dùn bí ọ̀dẹ̀ wa yóò kúkú mọ̀ dùn ní láṣẹ Ọlọ́run ọba mi ọba òkè kò sí ní mọ̀ kan ṣé wọ́n rí àlejò mi sájọ sọ̀rọ̀ lénìí kan gbòógì lára wọn Ọ̀dọ́mọdé alákínkanjú tí wọ́n fi ara wọn ṣe pàtàkì láwùjọ náà lájọ máa sọ̀rọ̀ lénìí tó bá tó àsìkò ẹ ó rí ojú tiwọn ọ̀rọ̀ mọ̀ràn kékeré tí mo kó wá fún wa lóòrè ní òun ni mo pe àkórí ẹ̀ ní má fi ìkàn kẹ́kàn gbogbo àwa baálé gbogbo àwa ìyálé ilé ẹyẹ jẹ́ á máa fi ọmọ kàn kẹ́kàn lóòótọ́ ó ṣeé ṣe kó o bí ọmọ bíi mẹ́ta kó o sì wá yọ̀kan ní pọ̀sìn bóyá o nífẹ̀ẹ́ sí i ju àwọn tó kù lọ. Ọlọ́run tó dá wa náà lóòótọ́ ó mọ̀ pé a lè ṣe déédéé a lè fẹ́ràn bóyá àwọn ọmọ bíi mẹ́ta hàn bá a ṣe fẹ́ràn wọn níkọ̀ọ̀kan ó ṣáà nìkan tó o máa yàn ní pọ̀sìn bóyá ìhùwàsí tiẹ̀ gan ló fà á torí ọmọ mi bó ń bá a sọ̀rọ̀ kò ní gbọ́ ṣérú ọmọ òun ni òbí máa yàn ní pọ̀sìn bóyá ó sì wá lábúrò tó jẹ́ pé jẹ́jẹ́jẹ́jẹ́ nìyẹn ń ṣe ṣùgbọ́n pàtàkì ọ̀rọ̀ mi lóòrè ní pé má fi ọmọ kan kẹ́kàn má torí pé o yan ìkan ní pọ̀sìn ìyún ní ẹran ẹ̀ á ṣe bọ̀ọ̀kù eléyìí tó o nífẹ̀ẹ́ tàbí tó o yọ̀ ní pọ̀sìn ṣùgbọ́n o fẹ́ràn ẹ̀ ìyún ló máa fi ọwọ́ sún ní àtàrí káàkiri ìkan ó sùn ó pé kíkan máa ṣiṣẹ́
ohun tí ò dá ni, kò lórúkọ méjì, kò dá ní jẹ́. Èmi tiẹ̀ máa ń sọ wípé a mọ ẹ̀yìn wá ọ̀la, a mọ ọmọ tó máa gbé ni ga. Ẹ má jẹ́ ká máa fi ọmọ kan kẹ́kan, kò bójú mu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ láti yọ ìgboyà kúrò nínú ayé wọn nípasẹ̀ pé a nífẹ̀ẹ́ wọn tó a sì ń fi hàn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọn lè dá dúró níta. Ẹ̀rù máa bà wọ́n jìnnìjìnnì nípasẹ̀ bẹ́ẹ̀ ṣe ń tọ́ wọn láti inú ilé. A sì wá mọ ọmọ tó máa ṣe, a mọ ọmọ tó máa gbé orúkọ ilé yẹn ga. Iye jẹ́ ká máa fi ọmọ kan kẹ́kan, kì í ṣe nínú ilé nìkan. Gbogbo ibi tá a bá ti bára wa, bóyá wọ́n jẹ́ ọ̀gá ilé iṣẹ́ kan, o sì ti ní àwọn ọmọọṣẹ́ tó pọ̀, mọ́ fi kan kẹ́kan. Bá gbogbo wọn wí bó ṣe yẹ kó o bá wọn wí, bá wọn sọ̀rọ̀ bó ṣe yẹ kó o bá wọn sọ̀rọ̀, dà wọ́n pọ̀, tọ́ wọn gẹ́gẹ́ bí ẹyọ kan. Má yàn kan nípọ̀sìn. O lè ní lọ́kàn pé o sì fẹ́ràn lágbájá nítorí pé ó jẹ́ ọmọ tó níwà rere lọ́wọ́. Kò túmọ̀ sí pé kó o bẹ̀rẹ̀ sí ní máa fi kẹ́ àwọn tó kù. Ìwà tí ò dá ni nítorí àtúbọ̀tán, nítorí ẹ̀yìn wá ọ̀la. Gbogbo àwọn tó kù tó ń tanù tàbí tó yàn nípọ̀sìn, wọ́n lè dúró lórí àga ọlá kó sì wá jẹ́ irú ìwà yẹn ló máa wá dúró dè ẹ́ lọ́jọ́ iwájú tí wọ́n gan ò ní wá lẹ́nu ọ̀rọ̀ mọ́. Ẹ dákun ẹ jẹ́ ká jìnnà sí gbogbo nǹkan tó bá kù díẹ̀ kákà tó, ká máa fi ọmọ kan kẹ́kan kò dáa tó. Eré ètò Ijiroro Òwúrọ̀ lẹ ṣì wà lórí Kaftan television Yorùbá tiyín pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ola Onabajo ìdíje ìfẹ́. Ẹ̀dẹ̀ ilé òkè lọ́hùn kẹrẹ fi ẹsẹ̀ rajó kí wọ́n fi jókè fi gbé àlejò mi gẹ̀gẹ̀gẹ̀ sórí ìjókòó. Nígbà tá a bá fi máa padà dé, àwa kan lo agbami ètò. Ẹ̀yin ṣàṣe kinní kan fún mi, ẹ̀yin náà wá nǹkan fìdílé, ẹ má ì tí ì lọ síbi kankan. À ń padà bọ̀. Padà sórí ètò Ijiroro Òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tiyín. Èmi olólùfẹ́ yín náà ni ẹ ti mọ̀ pé tí n bá ti dé báyìí, ìgbádùn yín náà ló máa ń jẹ mí lógún lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ àlejò mi náà tí mo sọ pé àjọ máa dé, àwọn tí wá wà ń kalẹ̀ báyìí, àwọn tí wá ń dùgbì. Àlejò mi ẹ kú kalẹ̀, ẹ káàbọ̀ sórí ètò. Yes, ma. Àlejò mi lórí ètò Ijiroro Òwúrọ̀ a máa ń ṣe kí ni? A máa ń sọ̀rọ̀ sókè. Ó yá sọ̀rọ̀ sókè ìyá mi olóríire. Wọ́n pẹ́ kú lé lọ́kàrà lé o. Mo kọ́ nílé, mo kálejò, mo kọ́ mọ́ọ̀dé, mo kàgbàlagbà, wọ́n lẹ́mọ́ ti jíire ló pólé. Wọ́n láfèrè mọ̀gbọ́ ti jíire ló pólé. Bẹ́ẹ̀ni. Bó bá wò olúgbọ́n ni kó jíire ló pólé. Bó bá wà àrẹ́sà kó jíire ló pólé. Bí gbogbo yín bá ti jíire, bẹ́ẹ̀ bá ti jíire, bẹ́ẹ̀ bá ti jíire àbùsẹ̀ ni. Mo rí ìbọmọdé, mo rí ìgbàgbà, mo rí ìbálọ́kùnrin, mo rí ìbálọ́bìnrin. Ẹ dákun ẹ jẹ́ dùn mí ṣe o. Yóò ju gbogbo wa ṣe láṣẹ Ọlọ́run ọba mi. Wọ́n ní bó bá àwọn ọmọdé kó jíire ló pólé, ẹbí àlejò mi ṣe sọ nìyẹn. Wọ́n ní bó bá wà fẹ̀rẹ̀ mọ̀jò kó jíire lè sàálẹ̀. Wọ́n ní bí ẹ̀yin olólùfẹ́ ọlá, ẹ̀yin olólùfẹ́ ètò Ijiroro Òwúrọ̀, bẹ́ẹ̀ bá ti jíire àbùsẹ̀ ṣe kí ni? Àbùsẹ̀ ó sì ti bùṣe. Àlejò mi ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Inú mi ti ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe gbé ohùn sókè. Tẹ́lí bẹ́ẹ̀ ṣe gbóhùn sókè tẹ́ ṣe bàbá wẹ̀ mọ́ ká jíire. Bẹ́ẹ̀ náà ni mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lénìí táyọ̀ parí ètò yìí. Ṣé ẹ ti ṣèlérí fún mi bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni mà. Ó dà báwọn, ó dà báwọn. Ìyáálé ẹ ti rí ojú àlejò mi, wọ́n sì tún fi ohùn wọn gan, wọ́n ti fi kí yín kú lé nílé. Ṣùgbọ́n ó di dandan kí àlejò mi kó ṣe àfihàn ara rẹ̀ fún wa. Ẹ bá mi ṣe àfihàn ara yín fáwọn aráalé. Ó dá mi bá Aduke Asa lèmi jẹ́. Èmi lọ pẹ́lẹ́ngẹ́ akéwì tán wí. Ọ̀pẹ́lẹ́ngẹ́ akéwì tán sọ. Ọmọlúbàdàn ló lóye tí ó kí ń rújú. Ọmọlúbàdàn ló lóye tí ó kí ń díje.
ó dà pé ewì lẹ́fẹ́ máa fi dá mi lóhùn ọ̀rọ̀ lénìí. Mi sì wá sí nílé fún yín bá pé mo wà nílé lénìí ṣùgbọ́n yìí sì nílé. Ó dà ẹ mọ́ fi ewì dáhùn èmi ó mọ̀ béèrè ìbéèrè tèmi nìṣó. Irú àwọn iṣẹ́ wo ni Aduke Asa máa ń ṣe? Makeup artist ni mí. Mo rò bí ewì la fẹ́ fi sọ̀rọ̀ lénìí ni mo ti jókòó dáadáa pé makeup artist ni mí o àbí bó wá ni mo tún mọ ewì ké káwọn gbé lọ bẹ́ẹ̀ ń o ṣé bẹ́ẹ̀ ni ká gbé lọ bẹ́ẹ̀ ó yá nìṣó ńlẹ̀ mo wà ní. wọ́n bẹ̀rẹ̀ pé sẹ́wọ̀n lè mí ṣe mo pé makeup artist ni mí èmi tún kéwì fáráyé gbọ́ mo kéwì fáráyé gbọ́ mo kéwì fáráyé gbọ́ bébí sẹ́tẹ̀mí ọláyọ̀nù. ó dáa àlejò mi ní iṣẹ́ tí òun yàn láàyò ni pé káwọn máa kéwì fáráyé gbọ́. Àwọn iléèwé wo lẹ ní àǹfààní láti lọ? Èmi ṣetán ní Lagos Baptist Senior College. Ní orí ọ̀fẹ́ láti wọ Yaba Tech àti ṣe ND. Ẹ wà ní Yaba Tech bá bẹ ti parí. Ẹ ti parí ND ní Yaba Tech. Ṣé wàá ń gbèrò láti tún tẹ̀síwájú? Bẹ́ẹ̀ni, lágbára Ọlọ́run yóò ṣeé ṣe. Nítorí gbogbo iṣẹ́ akéwì náà lẹ máa fi sanwó Yaba Tech tẹ máa fi ṣe HND. Tàbí kẹ́ lọ sí yunifásitì. Ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ má torí iṣẹ́ akéwì kẹ́ sọ pé ẹ ti kàwé dé gbèdéke. Já lọ báyìí iṣẹ́ akéwì lọ́dọ̀ Aduke Asa báwo ló ṣe bẹ̀rẹ̀? Ní inú lockdown ní last year ni mo bẹ̀rẹ̀ sí ní kéwì. Nǹkan tó dẹ̀ tì mí láti máa kéwì dùngbà tí mo wà kékeré mo máa ń kọrin and church tí mo ní àǹfààní láti lọ ní CAC àwọn àgbàlagbà yẹn ló wà ńbẹ̀ akọrin dẹ̀ ní mí níbẹ̀ so tá bá kọrin bóyá orin gospel song mi wọ́n lè má jó but tá bá kọ ìbílẹ̀ fún wọn máa jó máa fara ya so àtìgbà yẹn mo ti notice irú ohun tí mo ní so mo ní àǹfààní láti ní ọ̀rẹ́ kan Aaron ó máa ṣe movie so òun ló post status kẹ́ ọ̀kan ní ọjọ́ kan Miss Dija Fúlàní Akéwì so ó move me àtìgbà yẹn mi náà sọ pé mo lè ṣe ní lockdown yẹn ó ká mi mọ́ Ìbàdàn ní last year ọ̀sẹ̀ ẹ̀gbọ́n mi kan fẹ́ ṣe wedding ibẹ̀ ló ká mi mọ́ mo kàn try ẹ̀ pẹ̀lú cousin mi kan níbẹ̀ and it all went well tó yẹ pé inú mi dùn ìgbà tí màá send ẹ̀ sí ẹni tí mo ṣe fún èmi lẹ́ẹ̀kí ṣe makeup photoshoot ẹni yẹn wọ́n torí pé mi ò sí around wọ́n pé kí ni mo lè ṣe and I did that ó dẹ̀ appreciate ẹ̀ àtìgbà yẹn ni mo ti ń kéwì mo dẹ̀ láǹfààní láti kọ sí lọ́wọ́ ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n ìdá méjì ìlú Kòròdú tí wọ́n pè lẹ́yìn ọ̀kan ṣoṣo ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n òun látọ́nà mi nínú iṣẹ́ ìwé kíkọ. Ní sùúrù ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n ẹ̀ ìlú wo làwọn wà? Ọmọ Ìkòròdú ni wọ́n. Ìlú Ìkòròdú lẹ́tù tó wá lọ kọ́. Mi ò kọ́ ní Kòròdú. Lẹ́tù lọ kọ́ sí online ni. Bẹ́ẹ̀ni. Orí ẹ̀rọ ayélujára ni wọ́n ti kọ́ yín ní ewì kíké síwájú àti síwájú sí. Aduke Akéwì ṣé ní àtìgbà yẹn lẹ ti wá di akéwì professionally? Bẹ́ẹ̀ni ma àtìgbà yẹn mo ti máa kéwì máa gbaṣẹ́ máa lọ wedding surprise online ní online. Ẹ yá kí n béèrè eléyìí lọ́wọ́ yín pé online àti ẹ̀rọ ayélujára báwo ni ó ṣe ń ràn yín lọ́wọ́ láti máa ṣiṣẹ́ akéwì yìí? Ó ń ràn mí lọ́wọ́ gan-an torí pé ìgbà tí èmi náà kọ orí ẹ̀rọ ayélujára mo ti kọ ohun mi kì í rí ẹni tó ń kọ́ mi ṣùgbọ́n àǹfààní ò sí àwọn tó bá ti di gbajúgbajà bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń travel kiri so mo ní àǹfààní àti kọ ní ojú ayé bàtà dẹ̀ jọ sọ̀rọ̀ pé mo fẹ́ máa kọ́ṣẹ́ ìbáyìí ó níbi táwọn náà ti lè kọ́ mi nìyẹn iṣẹ́ tó bá ti ṣe tó bá ti update on assignment tó wà àwa náà máa lọ rehearse in another style máa form style wa fúnra wa ní every ìlú tó bá ti ṣe bẹ́ẹ̀ náà ni
tèmi náà bá dẹ̀ ṣiṣẹ́ máa update ẹ̀ online tẹ́pẹ́ lómi gan tó bá wá tó bá ní káwọn rí sample iṣẹ́ mi máa ní ẹ lọ sí online mo ní iṣẹ́ mi díẹ̀ ń bẹ ní Instagram. Ṣé ìgbà tí ẹ fẹ́ kọ́ iṣẹ́ akéwì èyí tó fẹ́ kọ́ yín online ṣé ẹ sanwó? Bẹ́ẹ̀ ni mà mo sanwó. Ó túmọ̀ sí pé orí online náà lẹ sì ti rí àwọn náà wọ́n sì wá ní òkè o tó bá máa kọ́ṣẹ́ o ó san owó iṣẹ́. Ní àwọn ìgbà tí ẹ wá ń kọ́ iṣẹ́ yìí online tẹ́ ẹ rí ẹni tó ń kọ́ yín àwọn àdójúkọ wo lẹ rí? Mo rí ìdojúkọ púpọ̀ torí ẹlòmíì ọkọ lè send ìlú kó má send local government so orí kí ìlú dẹ̀ yàtọ̀ sí local government bí Ọ̀yọ́ ń sàmọ̀ pé ìlú kan ni ṣùgbọ́n àwọn olùkọ́ kan wà ń bẹ̀ Ògbómọ̀ṣọ́ abẹ́ Ọ̀yọ́ ló wà so wọ́n ní sọ pé Ògbómọ̀ṣọ́ láwọn ti wá ọmọ sọ pé Ọ̀yọ́ ni so tá a bá débẹ̀ tí bá ń ké orí kí Ọ̀yọ́ they will be like kí ló ń sọ and àwọn lọ ṣe mistake yẹn tó ẹ̀mí máa ń béèrè ìlú wo gangan tó bá lọ́yọ̀ ibo lọ́yọ̀ ibẹ̀ gangan ló máa define báyìí máa kọ àwọn ìdojúkọ tí mo rí nìyẹn àti pé gbà mí iṣẹ́ lè wọ̀n urgent tí yẹn pé ní tó dẹ̀ kọ́ mi ó lè máa sí online kì í fẹ́ béèrè nǹkan kan ní ohun bọ́lá pé ibi tó kọ́ wa dé ó yẹ kẹ́rù bà wá náà tó bá kú díẹ̀ káàtó a máa mọ ibi tí a máa gbé tó yẹ pé iṣẹ́ urgent a máa ṣe àwọn lapses díẹ̀ máa wà bọ̀ kò ní wá obvious kò ní hàn. Ẹ ṣe ń sọ àwọn àdójúkọ lọ a fẹ́ lọ dókè lọ́hùn ká lọ lé agbára díẹ̀ tá bá padà dé ẹ ṣì máa tẹ̀síwájú ní àdójúkọ ìbéèrè tí èmi tẹ̀ béèrè gangan tí ì dáhùn ẹ ṣì máa wá dáhùn ìbéèrè yẹn tá a bá padà dé ẹ jẹ́ kí n fún yín ní àǹfààní yìí orin wo lẹ fẹ́ ká lọ wò nílé ká fi ẹsẹ̀ rájó bó sì jẹ́ àwọn ewì tẹ́ ti ké náà tán wà ní orí ẹ̀rọ ayélujára náà ni ká lè rí ẹyọ kan gbé ń bẹ̀ ká fi ṣe ara rìndì nílé. Mo ní orin ìwé tí mo kò ṣe fún birthday chant fún yàn. Ìyẹn lẹ fẹ́ ká lọ wò àbí? Ó dà Aduke Asa àbí? Wọ́n ní ká lọ wo ọ̀kan lára àwọn ewì tí wọ́n ti ṣe fún àwọn oníbàárà àwọn gbogbo nílé tá a bá padà dé a máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá à ń sọ mo béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wọn wọ́n sì máa dá wa lóhùn ẹran alẹ́ ẹ̀kú ìkàlẹ̀ máì ti lọ síbi kankan à ń padà bọ̀. káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tiyín bíbí àti ọ̀dọ́mọdé alákínkanjú tó jẹ́ pé wọ́n fi ara wọn ṣe ohun tó dáa ní ilẹ̀ tá a wà yìí ọ̀kan gbòógì lára wọn tá a jọ ń sọ̀rọ̀ síwájú àti síwájú kó tó di pa lọ sílẹ̀ agbára àṣìjọ wà ń kalẹ̀ àṣìjọ wà ní dìgbìbà àlejò mi ẹ kú kalẹ̀ ẹ̀ǹlẹ́ mo sì ṣe yín ní àlejò kẹ́ ẹ fi nǹkan sí ọ̀nà fún ẹ fẹ́ ó ti dáa kó tó di pa lọ sílẹ̀ agbára à ń sọ̀rọ̀ nípa iṣẹ́ akéwì bí ẹ ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe kọ́ bó ṣe ń lọ ní mẹ̀lọmẹ̀lọ lọ́wọ́ báyìí mo ń béèrè pé kí ni àwọn nǹkan tó dàbí àdójúkọ nígbà tẹ́ ẹ̀ ń kọ́ iṣẹ́ yìí lọ́wọ́ gangan nítorí ẹ sọ fún wa pé orí ẹ̀rọ ayélujára lẹ ti kọ́ ẹ ní àǹfààní láti máa rí ọ̀gá yín sójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà dẹ̀ máa ń sọ pé ká kọ́ṣẹ́ ní online ó máa ń rí bákan ó máa ń ṣe òun ni mo ṣe ń béèrè pé kí ni àwọn àdójúkọ tí ẹ̀yin bá pàdé nítorí ọ̀pọ̀lọpọ̀ ló wà nílé tán tẹ̀ ń wò pé irú iṣẹ́ yín yìí àwọn ò tiẹ̀ lè kọ́ ní online táwọn bí àwọn ò ní mọ̀ bóyá ìbẹ̀rù àti gbogbo ẹ̀ bóyá kẹ́ ẹ bá wa ṣíṣọ ní ojú eégún ní àdúgbò bẹ̀ yẹn. mo pàdé oríṣiríṣi ìdojúkọ gidi gan torí pé mo ò náfààní láti máa rí ẹni tí ó kọ́ mi àti pé ìgbà míì gan wọn ní ráyè àwọn lè lọ ṣe iṣẹ́ tí wọn torí wọ́n ti mọ̀ wọ́n gan wọ́n lè ti jáde wọ́n máa travel lọ ṣiṣẹ́ bọ́ nǹkan ẹyọ kan tó máa ń gbà mí lẹ̀ is focus torí inú nǹkan ẹyọ kan tó bá kọ́ mi wọ́n máa sọ pé ká mú nǹkan ọ̀pọ̀lọpọ̀ jáde ńbẹ̀ ká dẹ̀ má lo ìlànà onílànà ká má tó yẹ pé àwọn làwọn kọ́ wa
ká lo ìlànà àwọn ṣiṣẹ́. Mo ní ìdojúkọ kan nígbà kan, mo ní àǹfààní láti ní contact guy kan. Àwọn náà máa ń kéwì ṣùgbọ́n àgbà ni wọ́n nínú eléré. Èèyàn kan náà ló rí mi rí pé mò ń kéwì ló fún mi ní nọ́mbà wọn. Èmi dẹ̀ fi pé yẹ ká jọ máa bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí eléré. Ṣùgbọ́n wọ́n yìn mí dànù. Torí pé ìgbà tó bẹ́ẹ̀ pé báwọn nǹkan tí mo ní online mo ti kọ́. Wọ́n láti máa sọ fún mi pé ìyẹn ò ṣe pé mo lọ́gàá. Pé mo need láti lọ wá ẹni tí màá máa rí kí tó sọ pé mo kọ́ṣẹ́ mo lọ́gàá. Ìgbà yẹn ó wù mí láti kọ́ lọ́wọ́ wọn tó jẹ́ pé tó bá yẹ pé mi ò dúró rẹ pé mo ti ṣe àwọn èèyàn ti mọ̀ mí. Mo sọ fáwọn èèyàn pé mo fẹ́ quit pé mi ò ṣe mọ́. Torí ọ̀rọ̀ máa ń tètè dùn mí. Ìṣọwọ́ tó fi sọ̀rọ̀ yẹn ó dùn mí gan. Àti pé ẹni tí mi wo àwòkọ́ṣe ẹ̀ kéwì yìí gangan mo kọ́kọ́ lọ́dọ̀ ìbílẹ̀ ni òpin sí ìlànà ìbílẹ̀ ni mò ń lò. Ó túmọ̀ sí pé mo ṣì ń padà bọ̀ níbi tẹ́ ti dúró yẹn pé ẹ kọ́ lọ́nà ìbílẹ̀ ṣùgbọ́n ẹ lo ìlànà ìbílẹ̀ à ń lọ sí ẹ̀bẹ̀ yẹn a máa padà síbẹ̀. Ó túmọ̀ sí pé àwọn èèyàn tún máa ń fi ojú tẹ́ńbẹ́lú ẹni tó bá lòun kọ́ṣẹ́ ní online. Bẹ́ẹ̀ni ọmọ rò pé wọ́n ò ní ṣí ẹ̀ gbogbo òye wọn tán ṣùgbọ́n ọ̀dọ̀ ẹni tí mo ti kọ́ kódà tí bá sọ pé mi ò lówó wọ́n máa kọ́ mi ṣùgbọ́n mi ò pé nǹkan tẹ́mi náà fẹ́ fi máa ṣiṣẹ́ tí mo máa gba owó yẹ kí mi náà ṣe díẹ̀ síbẹ̀. Ṣùgbọ́n iye tí ó dá lé mi ó ti pọ̀ jù ló jẹ́ kí n sá ní ọ̀dọ̀ wọn nígbà yẹn. Ó dáhùn mi kí n máa bá a sọ̀rọ̀ kó máa tọ́ mi sọ́nà ṣùgbọ́n ẹlòmíì tó bá ti wà ní ipò kìíní wọn ò fi bẹ́ẹ̀ ráyè tá bá drop message kan àlejò chat kó jẹ́ pé ẹ̀yìn oṣù kan ló máa tó reply mi ọ̀sẹ̀ máa dáhùn kó tó wá rí pé mo wá rí àwọn eléwì lára ọ̀dọ̀dọ̀ tèmi náà bíbá tájọ́ máa wá ń sọ̀rọ̀. Tí wọ́n á ń tọ́ yín sọ́nà ẹ jẹ́ mọ́ ẹ̀yọkàn yẹn gbogbo àwa tí Ọlọ́run ti gbé sí ipò gíga nídìí iṣẹ́ tá a bá máa ń ṣe ẹ jẹ́ ká máa wáyè a mọ̀ pé ẹ kì í ráyè ni lóòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wáyè díẹ̀díẹ̀ náà fún àwọn ọmọlẹ́yìn wa wọ́n bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ẹ jẹ́ á dá wọn lóhùn nítorí pé kí ni òwò tá a bá ń ṣe tá a bá fi wọn mọ irú òwò bẹ́ẹ̀ kì í ní ọjọ́ iwájú tó pọ̀ tàbí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Àlejò mi a sì ń sọ̀rọ̀ náà látàárọ̀ iṣẹ́ akéwì àtẹ̀yìn ẹ ti jọ di nǹkan kan náà báyìí ẹ jẹ́ ká tún gbọ́ ohùn yín díẹ̀ ká tó tẹ̀síwájú. Ó dá mo fẹ́ délé ọmọ Olúbàdàn lólóyè tí ó kí ń rújú mo fẹ́ délé ọmọ Olúbàdàn lólóyè tí ó kí ń díje bèèyàn bàbá wọn délé Olúgbòde wọ nípò mi lẹ́gùn ará pápá wọn lólómi ẹ fún rúru bèbára ògójú wọn lólómi òkú dọ̀sà wọ́n ní nílé ológbòjò oyin wọ́n kì í fọ́kọ́ kalẹ̀ nígbàlẹ̀ ẹni bá fọ́kọ́ kalẹ̀ nígbàlẹ̀ wọ́n ní olóore sábàbà rẹ̀ lọ́kọ́ mo lé mi òkúkú ní fọ́kọ́ kan bàbá mi iwájú ológbòjò yìí pégún ẹ̀yìn ológbòjò yìí pégún ọ̀tún ológbòjò yìí pégún òsì ológbòjò yìí pégún ọmọ eégún o mo ní òwò ẹ̀yìn rẹ̀ wò bóyá ó lè rí kí ológbòjò ó lè rí kí ológbòjò ó lè rí kí ológbòjò lẹ́yìn rẹ̀ ọmọ àríkèyàn gbọ̀ngàn wọ́n lẹ́gùn di mẹ́ta lòpin lé èmi ní ṣe tóbìnrin òun máa wo bàká ló di mẹ́ta nígbàlẹ̀ èmi ní ṣe tóbìnrin òun máa wo ẹ̀wù dí méjì mo lò ó gbó ẹ̀wù aṣọ egúngún bó ti lu kára bí àjèrè ó dá mo fẹ́ délé Ìjẹ̀bú ọmọ ẹ̀rín níwà Ìjẹ̀bú ọmọ ẹ̀rín níwà ọmọ aládìyẹ ògógó mọ̀gà ọmọ alágẹmọ ogun wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ bádìyẹ bá lókun ara òrokùn ara òradìyẹ náà pò kí àwọn bàbá tó bí wọn lọ́mọ àwọn ọlọ́mọ ń ṣe ní ọ̀yọ̀yọ̀ mọ́ ọ̀yọ̀ mọ́ o ohun tó ń ṣe ní òkúkú lè pa ni ọmọ mo ráyè mọ́mọ́ òrókò tó ẹ̀yẹ́ ti lọ mo ní súnlé mi ò lọ́bẹ ọ̀bẹ tí ń bẹ nílé kò pọ́nlé àwọn bàbá tó bí wọn lọ́mọ bèbí Ìjẹ̀bú ló ti náwó ìṣẹ̀ǹbáyé kó òyìnbó tó kówó dé òyìnbó kówó dé lówó ọ̀hún pọ̀ sí i lọ́ fi pé kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó ìtọ̀ Ìjẹ̀bú owó kẹlẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ lọ́wọ́ o ó dilé Ẹ̀gbá Aláké. ó sùúrù Ẹ̀gbá ń bọ̀ kí ni ó ń kí Ìjẹ̀bú o wá pé mọ́ ọ̀rẹ́ ọlá tó jókòó ní bíbà yìí mọ́ ń fa ẹni ẹ̀hún.
Kó ṣe dáadáa Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ síwájú àti síwájú sí i. À ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan kó tẹ̀ tó di pa lọ sílẹ̀ agbára àwọn ipa ribiribi tí ẹ̀rọ ayélujára ń kó nídìí iṣẹ́ yín yìí. Ìbéèrè tèmi wá fẹ́ béèrè nísìnyí ni pé kí ni àwọn nǹkan tó o tún wò wípé ẹ̀rọ ayélujára ó sì máa tún ṣe ní dáadáa nídìí iṣẹ́ yín yìí? Mo nírò pé àwọn tó ti dé ipò àgbà yẹn náà tí mo ṣe gbọ́ pẹ̀lú àǹfààní àwọn díẹ̀ tí mo ráyè láti mingle pẹ̀lú. Mo rí pé ẹ̀rọ ayélujára ó tún boost ló ràn wọ́n lọ́wọ́ client wọn ó kọ̀ sí èmi sì mo dá abroad yìí òun láwọn tó yín pọ́n máa ń gbéṣẹ́ fún mi àti bí kan dẹ̀ ló ti bẹ̀rẹ̀. Mo lè mọ èèyàn ní Nàìjíríà tó yín pé òun máa post iṣẹ́ mi lọ́ọ́ máa rí tèmi náà bá post Instagram ẹlòmíì lè login sí Instagram tó yín pọ́n máa stroll up ọ máa pàdé ọ dẹ̀ máa rí iṣẹ́ mọ́ lè like ẹ̀ wọ́n máa gbéṣẹ́ fún mi tó dẹ̀ jẹ́ pé mi ò rí wọn rí àìkáyé mọ́yé oríṣiríṣi bẹ́ẹ̀ náà bíi surprise mo lè lọ ṣiṣẹ́ surprise kí n dé fídíò mi kí n post ẹ̀ kí dẹ̀ nípa ti bẹ̀yìn wọ́n máa message mi pa àwọn náà fẹ́ ṣe. Tí wọ́n bá kó ẹ̀rọ ayélujára tá à ń sọ yìí tó bá kó kúrò nílẹ̀ lénìí kí ni ìwọ rò pé ó máa ṣẹlẹ̀ sí irú iṣẹ́ tọ̀dọ̀ tiyín? Ó máa affect iṣẹ́ mi o gan ó máa affect iṣẹ́ mi. Kí n wá bèrè pé ó máa affect lọ́nà wo? Máa lo ọ̀nà kan yìí èmi nígbà mi tí bá ṣiṣẹ́ tán space mi lè máa sí lórí fóònù mi tẹ́ pé iṣẹ́ tí bá ṣe máa ti update bí i Facebook lágbára mi ká láti subs máa ti update sí Facebook. So tó bá kó ẹ̀rọ ayélujára ńlẹ̀ tí mo dẹ̀ níṣẹ́ kankan lórí fóònù wọ́n á bẹ̀rẹ̀ pé iṣẹ́ mi kọ́ tí mi ò dẹ̀ ní any proof tí mo fẹ́ fi hàn wọ́n ó lè máa fún ẹni láǹfààní láti gbéṣẹ́ fún mi mọ́. Tó yẹ pé ẹni yẹn ó dẹ̀ jẹ́ àlejò sí mi kò mọ̀ mí rí mo ò ṣiṣẹ́ fẹ́ anybody rí látọ̀dọ̀ ẹ̀ kò ní fẹ́ trust mi. Ẹlòmíì kan tẹ̀ máa tẹ̀ pé ó máa fẹ́ mọ èèyàn bíi mẹ́ta mọ́yàn kó tó di pé ó sọ half payment nínú owó iṣẹ́ àbí pé kó tó di pé ó gbéṣẹ́ fún yàn. Tó tó bá kọ́ ẹ̀rọ ayélujára ńlẹ̀ ó máa fẹ́ ti ṣẹ́ mi gan. Eléyìí tó túmọ̀ sí pé ipa ribiribi tí ẹ̀rọ ayélujára tó ń kó ó ṣe gbòógì ní irú iṣẹ́ tẹ̀ ń ṣe báyìí iṣẹ́ akéwì. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé nídìí iṣẹ́ akéwì yìí ìbéèrè mi eléyìí ó ń lọ sí apá báwo lẹ ṣe ń gbìyànjú láti tún dàgbà sókè sí ṣùgbọ́n kẹ́ ẹ̀ tó dáhùn a fẹ́ délé agodo a fẹ́ tún lọ fi ẹsẹ̀ rajó orin wo lẹ fẹ́ ká lọ wò nílé? Orin tó bá ti wù mí. Orin tó bá ti dáa. Tó bá wù ẹ̀yin kankan. Tó bá wù èmi. Bẹ́ẹ̀ àlejò mi ní orin tó bá ti wù atọ́kùn ètò ìjíròrò òwúrọ̀ orin wo wá ní jẹ́ ká jọrò láàrin ara wa méjèèjì olórin wo lẹ́yìn fẹ́ràn? Mi fẹ́ràn olórin kankan o. Ẹ fẹ́ràn náà. Mo fi bẹ́ẹ̀ gbọ́rin bẹ́ẹ̀ yẹn. Ewì mo máa ń gbọ́. Ewì nìkan. Ewì mo máa ń gbọ́. Ewì nìkan. Bẹ́ẹ̀ ni. Bóyá ká wá lọ wo ewì ta lẹ fẹ́ ká lọ wo? Ẹ ká wo ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n. Ká lọ wo ewì ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n. Bẹ́ẹ̀ ni. Ṣé ewì wọn wà lórí ẹ̀rọ ayélujára? Bẹ́ẹ̀ ni ó wà ní audio mark orí èyí tó ṣe release live. Kò sí fídíò la máa ń wò ní orí Kàlámísàn Kaftan television Yorùbá. Àlejò mi ní ká lọ wo ewì àwọn ọ̀jọ̀gbọ́n ẹ ti gbàgbé bá mi àjọbí ewì wọn náà wà ń bẹ̀ àbí ẹ̀yin ò fẹ́ torí ẹ̀ tẹ̀sán kankan lẹ́ẹ̀kan pé ẹ̀yin ń kéwì tí yín ní ìlànà ti èbó ni a sì tún bọ̀ ní. mo ṣe lọ́nà yẹn o mo sọ ìbílẹ̀ tó yẹ pé mi ò porúkọ ẹ̀ tán ni mò ń kọ lọ́dọ̀ ìbílẹ̀. pé ẹ̀ ń kéwì tí yín ẹ̀ ké bíi ti àwọn old school ẹ ti modernize ẹ̀ àbí. no nǹkan tí mo mẹ́kàn ni mo sọ pé mo kàn ń kọ́ iṣẹ́ lọ́dọ̀ ìbílẹ̀ ni mo ṣe ìlànà ìbílẹ̀. kì í ṣe ìlànà ìbílẹ̀ o èmi rò bí ẹ sọ pé kì í ṣe ìlànà ìbílẹ̀ lẹ́yìn fi ń ké ti yín. kò sí kéwì láì lò ìlànà ìbílẹ̀. tẹ́ ẹ ṣe lè ṣe pọ̀ ìjọ kan lèèyàn máa ń rò nǹkan kan
èèyàn á dẹ̀ gbé kalẹ̀ á dẹ̀ di odidi wọ́n á sọ pé ṣe bí àwọn èèyàn ń kọ fújì wọ́n sì ń fi hip hop kọ. Eré alẹ́ jẹ́ ká lọ dé òkè lọ́hùn náà ká sì tún lọ fi ewì ká fi ẹsẹ̀ rajó tá a bá fi máa padà dé a máa tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá a sọ ẹ kú kalẹ̀ má ti lọ síbi kankan padà. Padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tiyín èmi àti àlejò mi náà lájijọ́ ń jíròrò bá sì jọ ń jíròrò náà là ń rí ẹyọ kan tàbí méjì dìmú nínú àwọn ọ̀rọ̀ tá a jọ ń sọ. Mo ti rántí pé kó tó di pé a lọ fi ẹsẹ̀ rajó nísìn àwọn sọ pé ọ̀nà tá à ń gbà kéwì ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà ìbílẹ̀ èmi sì ń sọ pé kò ṣe dandan èèyàn lè ronú kó tún gbé nǹkan ọ̀tún jáde. Mo fẹ́ mú ọ̀rọ̀ kan jáde ńbẹ̀ ẹ lè jókòó kẹ́ ẹ ṣe ń táyé òṣèré ó sì di dandan èèyàn sì lè gbabẹ̀ já gbangba. Àlejò mi ẹ kú kalẹ̀. Yes, ma'am. Mo ń béèrè kan lẹ́ẹ̀kan lọ́wọ́ yín pé àwọn ọ̀nà wo lẹ̀yin rò pé ẹ tún lè fi máa tọ́jú ara yín ẹ fi lè máa develop ara yín káyà èdè òyìnbó yẹn lò láti tún láàmìlaka nídìí iṣẹ́ akéwì tẹ̀ ń ṣe. Gẹ́gẹ́ bí mi máa ṣe torí pé èmi náà máa ń rò òun mi náà kì í ga kò sẹ́ni tó wù kó wà left out láàrin àwọn olóríire. Bẹ́ẹ̀ ni o. Mo máa fi pé anything can just come up anytime. So mo kì í dúró kéèyàn tó gbéṣẹ́ ìlú báyìí fún mi kó tó di pé máa rehearse oríkì ìlú yẹn. Mo máa wà prepared tí bá dá wà tí ìbàlẹ̀ ní tí mo ṣe mo ní ìwé tí máa ń kọ oríkì ewì mi sí tẹ́ ń pè àwọn àgbàlagbà lè jọ wà ó dẹ̀ náfààní láti gbé pẹ̀lú àgbàlagbà dáadáa. So àwọn ọ̀rọ̀ wọn lówe tó bá lò yẹn èmi lè fi compose pẹ̀lú tèmi tó jẹ́ pé tí bá sọ ó máa yàtọ̀ sáwọn èèyàn. Ilé-ìwé dẹ̀rẹ̀ ní association ọ̀rọ̀ tí a bá sọ a bá fi kéwì tẹ́lómi bá gbọ́ èèyàn náà lè lò èèyàn náà ti di founder kankan láyé ara títì ẹ̀ náà ni. So àti ibẹ̀ tó bá ní àtàlókan yín ní ìtọ́ ìyá náà Àdùkẹ́ ní ó mú àbá ìwọ oníkàṣíbà àdìmí rẹ̀ kí ló style kan ní every time tí bá fẹ́ kéwì ń bí lé ní ó lè mìíràn máa ṣe tí bá ń padà lọ tó náà tẹ́lẹ̀ style kan máa ń lò ẹ̀pọ̀ onílù nǹkan sọ fún mi gbà ìpamọ́ tí mo kàn t'Àdùkẹ́ máa sọ so àtìgbà yẹn ló ti push mi pé nǹkan tó fi lè mú ẹ kó sọ báyìí àdẹ́pọ̀ tí study mi pé nǹkan tí máa ṣe léraléra lélẹ̀ so mi ṣe nǹkan tí bá débi kan tó bá ń pa nǹkan tó máa sọ lélẹ̀ mo máa yí mi ò ní gbé bẹ́ẹ̀ bí mi ṣe máa ń ran ara mi lọ́wọ́ nìyẹn mo dẹ̀ máa ń gbàdúrà àti pé mo dẹ̀ kí n keep ọ̀rọ̀ síra mi tí kò bá rú mi lójú má tètè sọ fún yàn mi keep ọ̀rọ̀ síra mi mo dẹ̀ láǹfààní láti ní ọ̀rẹ́ ọkùnrin kan tẹ́pọ̀ nílùú ni so tí bá sọ pípa báyìí kí ló fẹ́ ká ṣe o ó máa béèrè á dẹ̀ jẹ́ kí n mọ̀ bí tó bá ṣe báyìí àwọn nǹkan tó tún máa ń ràn mí lọ́wọ́ òun nìyẹn. ẹ jẹ́ n sáré béèrè léyìí níbo ni Àdùkẹ́ Àṣà mo lè ti ríra yín níbi ọdún 5 sí 10 nídìí iṣẹ́ yìí. mi ì tẹ̀ ọdún 5 sí 10 mi ì tẹ̀ tí làlá pé màmá kiri. níbo lẹ ti ríra yín ní bí ọdún 10 sẹ́ni. lágbára Ọlọ́run mọ́ra ń bí ẹni tó ti máa ga. àmín. tó yẹ pé ẹlòmíì kan máa ń dárúkọ ọmọ Àdùkẹ́ ọmọ náà ọmọ Àdùkẹ́ mọ̀ pé lágbára Ọlọ́run ọdún 5 sísìn bó ṣe wù mí tó bá dárúkọ mi kò ní káwọn èèyàn máa bẹ̀rẹ̀ pa Àdùkẹ́ wò láti mọ Àdùkẹ́ tó ń sọ lágbára Ọlọ́run. wọ́n ti mọ Àdùkẹ́ tó ń sọ. fún rere kò ṣe fún búburú fún rere. fún rere náà ni láṣẹ Ọlọ́run ọba mi ọba òkè. Àdùkẹ́ Àṣà kí ni àwọn kan tí Àdùkẹ́ Àṣà tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ báyìí fúnra lára yín. bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run lóòótọ́ ó máa pé ọdún kan tí mo ti ń kéwì ní April 22 mo dẹ̀ dúpẹ́ pé ọdún kan náà kò lọ lásán ṣùgbọ́n lágbára Ọlọ́run àwọn ọmọ ní plans rere torí àwọn eléwì ìbẹ̀ mi ta ń ta oríṣiríṣi wọn tọ́dún bá ń parí wọ́n máa ń gbé project tó ń pọ̀ ti ṣe tó ń pé ìrìlẹ̀ ló mú wọlé fún wọn dẹ̀ ó pé lágbára Ọlọ́run lọ́dún iná
tí àwọn èèyàn àwọn eléwé bá ti fi showcase nǹkan tó fi ọdún kan ṣe o èmi náà máa wà nù wọn máa dé showcase nǹkan rere tèmi náà fọdún kan ṣe o tí ewì dẹ̀ mú nǹkan rere jáde fún mi. bẹ́ẹ̀ náà ni ó rí láṣẹ Ọlọ́run ọba mi ọba òkè ní ìṣẹ́jú kan ká tó ta bá ní àǹfààní láti tún sọ̀rọ̀ kan tàbí méjì sí mo fẹ́ kẹ́ bá mi fi ohun ewì yẹn kẹ́ fi bá mi gba àwọn ọ̀dọ́ làǹgbà bíi tìyín tí wọ́n wà nílé ní àmọ̀ràn kékeré kan wípé bóyá ní tí wọ́n fẹ́ ṣe bí akọ́tẹ̀pá gbogbo àmọ̀ràn tó bá wá sí yín lọ́kàn yẹn má jẹ́ kémi fún yín ní apá ibi tí ẹ máa lọ. ó dá gbogbo èèyàn ọ̀dọ́ rẹ mo kí yín o. wọ́n ń gbọ́ o. mo kí yín ẹ̀yin tẹ́ tó mi bí. mo kí yín ẹ̀yin tẹ́ gbà mí láàbúrò. mo kí yín ẹ̀yin tẹ́ gbà mí lẹ́gbọ̀n. mo wá fàsìkò yìí sọ fún yín wípé ohun gbogbo ẹ bá ti yàn láàyò ẹ má ṣe jẹ́ kóhunkóhun kó yọ yín ṣubú. ariwo ọjà a ò kí bá wọn wò rárá ẹ má ṣe bá wọn wọ ariwo ọjà. ariwo ọjà nígbà míì ó máa ń jẹ́ kọ́dọ̀ ọfà sẹ́yìn ọlọ́jà tẹ́ ẹ̀ ń bá náà jà ni ẹ máa wò àti pé ibi rere tẹ́ ẹ ti ní lọ́kàn nínú àyà yín pé bíbá yìí mo fẹ́ débẹ̀ ibẹ̀ ni ẹ máa wò kẹ́sì máa gbé ìgbésẹ̀ rere mo sì gbàgbọ́ wípé ohun gbogbo ẹ bá dáwọ́lé Ọlọ́run ní fún àwọn ọ̀dọ́ ó sì ní ìfà àwọn ọmọ wẹ́wẹ́ ó máa bá yín gbà á ní lọ́lá bí bẹ̀bẹ̀ tí ń bẹ̀ ohun gbogbo ẹ bá dáwọ́lé á máa yọrí sí ìrere ni lọ́lá Olódùmarè ọba a ò ní ṣàṣedànù mi ò ní ṣàṣedànù ìwọ tó ń wo mi ó kúkú ní ṣàṣedànù lọ́lá Olódùmarè ọba àtẹ̀yìnlẹ́sẹ̀ ń tẹ̀nù gbogbo ọ̀dọ́ lé ọjọ́ tẹ̀bí bá ń pọ̀nù a ò kúkú ní báwọn rìn níbẹ̀ lọ́lá bí bẹ̀bẹ̀ tí ń bẹ̀ òwe. Aduke Asa ó mọ̀ ní sọ fún gbogbo ilé ojàre ó ní ohun gbogbo tẹ́yìn bá ti dáwọ́lé náà ni ó mọ̀ yọrí sí rere láṣẹ Ọlọ́run ọba mo ní ọdún kan láṣẹ Ọlọ́run ọba ojoojúmọ́ ayé náà lẹ́ẹ̀ máa bẹ bí bẹ̀bẹ̀ tí ń bẹ àbí bí bẹ̀bẹ̀ tí ń bẹ kọ́ ló pé ẹ̀yin ò ní pọ̀dún jẹ láṣẹ Ọlọ́run ọba mi ọba òkè ẹ gbọ́ ìkìlọ̀ ṣé wọ́n ti gbọ́ kìlọ̀ Aduke wọ́n ti sọ gbogbo ìkìlọ̀ fún wa wípé gbogbo ohun tá a bá ti dáwọ́lé kàṣà ká mọ̀ wò sí ètì ká má yà sọ́tún ká má yà sí òsì nítorí pé yóò wá ṣeé ṣe lọ́jọ́ kan àbí bẹ́ẹ̀ ti sọ́kọ̀ ọ̀hún ó dáa àwọn aráalé wọn ti gbọ́ ìkìlọ̀ yín Aduke Asa nídìí iṣẹ́ yìí látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ṣé jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí ṣé nǹkan tẹ́ ń rí ń bẹ̀ ṣó ń wù yín lórí ṣé bẹ́ẹ̀ ṣe lérò náà lẹ ṣe ń bà. kò sí nǹkan tó ń wù ní lórí ju èyí lọ bẹ́ẹ̀ ni owó tá à ń gbà ń bẹ kọ́ ní kókó ṣùgbọ́n tá a bá kúrò ń bẹ kọ́ lè sọ nǹkan gidi nípa wa nǹkan tó wà ń bẹ nìyẹn àtọ́lọ́ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ o gbogbo ibi tí má ti ń gbọ́rọ̀ mi àmì aráàta náà tó máa gbọ́rọ̀ mi tó máa sọ fún mi ọ̀rọ̀ ìwúrí ló máa ń jẹ́ fún mi. lóòótọ́ ni àmọ́ ohun tí mò ń béèrè ni pé iṣẹ́ yìí ṣé ó ṣe é jókòó tì. bẹ́ẹ̀ ni o iṣẹ́ yìí ó ṣe é jókòó tì. ó túmọ̀ sí pé owó ń wọlé ń bẹ̀ náà nù. ohun tí mò ń béèrè gangan nù wípé ṣé ìwúrí wà nígbà bá ń ṣiṣẹ́ kan bá bá ní à ṣé ìwúrí wà kí ni àwa ń pè ní ìwúrí ṣé béèyàn ṣe rò ó ṣe mọ̀ pé téèyàn bá fẹ́ lọ ṣiṣẹ́ kan èèyàn á rò ó pé nídìí iṣẹ́ yìí màá lè jèrè nídìí iṣẹ́ yìí màá lè rí tajé ṣe níbẹ̀ màá lè rí tèmi náà ṣe téèyàn bá wá dìdí iṣẹ́ yẹn tí àwọn ìwúrí yẹn ò bá sí ó ṣeé ṣe kéèyàn sá padà. Ìbéèrè mi nìyẹn pé ṣé ó ń wù yín lórí ṣé ó ṣe é jókòó tì ẹ sáré sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kó tó di pa àmà kúrò lórí ètò ẹ ní ẹ̀ tún ń ṣe àkànjú make-up artist báwo ni ìyẹn náà ṣe dé. all thanks to my mother torí ìgbà tí mo ṣe kéré ìgbà yẹn mo wà ní SS1 cause make-up táwọn èèyàn fi oṣù mẹ́fà kọ́ mo lò almost like 4 years sí 5 years kó tó di pé mo kọ́ kò dájú pé mi ò mọ̀ ṣùgbọ́n mọ́ mi kọ́ yarí pé mi ò fẹ́ kọ́ mo mi kọ́ kókó ń bẹ tẹ́ kó dúró síbẹ̀
tẹ́pọ̀ ojú tí ń tì mí gan-an mo ṣẹ̀ ní ọ̀rẹ́ fẹ́ àti ṣe ìyọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá mi ní ọdún tó kọjá àti báyìí pé èmi náà ti ní stúdíò mi ní makeup studio mi báyìí gbogbo mi kọ́ṣẹ́ yẹn àtọwọ́ mọ́mì mi lọ ti wá cause I notice pé ìgbà ìmọ̀ kan máa ń wà nílé ni èmi dẹ̀ mo like kí n máa wé gèlè kí n máa ṣe gbogbo ẹ̀ so ti study mi ọkọ̀ lọ bá ọ̀gá mi yẹn pa ọmọ mi fẹ́ máa kọ́ṣẹ́ ọ̀rọ̀ kan ọ̀gá mi wá mú mi lé ni cause dem mo ìké mọ̀mọ́ dẹ̀ ti sí nǹkan tí wọ́n fẹ́ jáde ló máa bá wọn kọ́ lè gbà kí n já jáde. Wọ́n gbà kẹ́ já jáde ṣé gèlè orí yín ṣé ẹ̀yin lẹ wé báyìí ẹ̀yin lẹ wé sórí ara yín tó sì ṣe rèkété ó dáa Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ bá yín sọ ṣùgbọ́n àsìkò mi ó ti ń sáré lọ ṣé tí n bá tún pè yín wá sórí ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ mi ṣe máa dáhùn báyìí. Bẹ́ẹ̀ ni mà. Ẹ máa dáhùn ẹ sì máa wá ẹ bá mi ṣe àfihàn gbogbo ibi tí àwọn ará ilé tí wọ́n ti lè bá yín pàdé pátápátá lórí ẹ̀rọ ayélujára. Ní orí Facebook mo jẹ́ Bùsáyọ̀mí mo jẹ́ ní orí Facebook. Lórí Facebook. Mo spelling ẹ̀ lọ báyìí BU space SA space YO space MI Y ní orí Instagram mi Aduke Asa ni mo ń jẹ́ níbẹ̀. Gbogbo ibi tí a ti lè bá àlejò mi pàdé gbogbo ẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé fún wa lẹ́ni tẹ́yìn bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá wọn sọ ẹ tẹ gbogbo àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wọn kídùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge ṣókí lọ́bẹ̀ oge ó dá mi lójú pé ẹ̀yin sì ti rí ẹyọ kan tàbí méjì mú bá a ti ṣe ń ṣe àtótónu látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò lẹ́ni orúkọ tèmi ò tí ì yí padà Ola Onabajo ni mò ń jẹ́ aya Olúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́ ti yín gangan tí ò kọ́ mọ̀nà tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá mi sọ ẹ tẹ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi @Onabajo Ọláwálé lórí Facebook lórí Instagram lórí Twitter @Onabajo Ọláwálé tó bá jórí Kaftan Television Yorùbá tẹ́ ti fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ @Kaftan TV Yorùbá gbogbo nǹkan tẹ́ bá fẹ́ bá wa sọ pátápátá náà la máa gbà wọlé tẹ́ bá ní ìpolówó ọjà kan tàbí méjì tẹ́ fẹ́ kí bá yín polówó ẹgbẹ́ gbogbo ìpolówó ọjà yín wá táwa bá ti bá èèyàn dòwò pọ̀ ní iléeṣẹ́ Kaftan Television Yorùbá irú ẹni bẹ́ẹ̀ kì í pàdánù bó ti ń wù ó kéré mọ́ Aduke Asa ó sì wà ń bí wọ́n sì máa fi ẹnu wọn wọ́n máa fi dágbére fún wa lórí ètò léni kó tó di pé a máa sọ pé bye bye Aduke Asa bá mi dágbére fáwọn aráalé pé ó dìgbà kan pẹ̀lú òun yẹn kẹ́tù bá mi fi kí Kaftan Television Yorùbá tó gbà yín lálejò léni. Mo kí yín pátápátá o gbogbo Kaftan Television mo kí yín lọ́tún mo kí yín lósì mo ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n látẹ̀yẹ lẹ́sẹ̀ ń tẹ̀nà ọjọ́ ebi bá ń pọ̀nà gbogbo yín òkú níbà wọn rìn níbẹ̀ wọ́n ní lókè lókè lẹ́yẹ ń fọ̀hún òkè òkò lẹ́wọ̀n máa lọ iwájú iwájú lẹ́wọ̀n máa lọ wọ́n lẹ́wọ̀n kí alẹ́ alákọ̀ ń mú mi ilé ayé yín àtùtù fọwọ́ àtùtù fọlá àtùtù fọyọ̀ ìgbóná níyàlẹ́ yín wá wọ́n ní tútù la máa ń balẹ̀ olúwẹ̀ ilé àwọn yín a máa tutù sí ní bí omi àfọwúrọ̀ pọn bí omi ìyálẹ̀ ta ayé yín àtòrò bí omi ìyálẹ̀ ta ẹ̀yin ò ní dájí sùn ẹ ò ní dájí ké lọ́la bí bẹ̀bẹ̀ tí ń bẹ ẹ ó mọ̀ bẹ mi bí ràn bẹ níbẹ̀ sùn ẹ ó mọ̀ bẹ bí àtẹlẹsẹ̀ tí ń bẹ ọ̀nà ẹ má wá ṣe gbàgbé pé o mi bá Aduke Asa lèmi jẹ́ èmi lọ pẹ́lẹ́ngẹ́ àkèwì tán wí èmi lọ pẹ́lẹ́ngẹ́ àkèwì tán sọ ó di ìgbó ṣe o. Ó ga ọ̀pẹ̀lẹ́ngẹ́ nígbà ọ̀pẹ̀lẹ́ngẹ́ bá di ẹ̀sán ránkán ẹ wá ṣe ń jẹ sí èmi lọ́rọ̀ bá akéwì ìtàn wí. ẹ yára lè dára lójú pé ẹ gbádùn ètò tèmi ẹ bá ti ń dágbére pé Aduke Asa àwọn ti ṣe gbogbo àdúrà fún wa wípé a máa bẹ bẹ́ẹ̀ ni ọbẹ̀ náà ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ àárín náà ṣàṣàṣà nígbà tó bá tún máa fi di àárọ̀ ọ̀la tèmi á tún pàdé yín kẹ́ ẹ máa gbé nínú àlàáfíà kí Elédùmarè kó wà pẹ̀lú yín ká tó fèrè pàdé ó dàbọ̀.